Faruq Onikijipa gọ̀ gan. Mi ò sọ́rí láti sọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà yẹn wọn ò ní làákàyè rárá. Ìgbéraga tí ń bẹ lára wọn ò jẹ́ wọn ó ní làákàyè, àmọ́ kì í ṣẹ̀bi wọn. Àwọn ọba wa ló fà á. Faruq Onikijipa wá mú máìkì bàbá wa Olubadan bó ń ṣe ojú agbó lẹ́ẹ̀kan náà ni bàbá dìde fún ta ni ó wà yìí. Àwọn ọba kan wọn tí wọn ti débì kan wọn wà jókòó táwọn ará dé wọn ò ní lè dìde ní tí ó gbé wọn dìde ó gbé wọn dìde ò ní gbádùn. Are you ready to turn your creativity into power? Welcome to Kijipa Film and AI Academy, where talent meets technology. We train you in acting, directing, script writing, and professional film production, giving you the skills to dominate the screen. We don't stop there. Step into the future with our AI filmmaking masterclass. Learn AI image and video generation and gain access to over 300 free AI image and video prompts to boost your creativity instantly. This is not just a school, it's a movement. Click the link below to get started. Bàbá wa kábíyèsí Olubadan bàbá Ládọjà, ẹ mọ̀ pa nífẹ̀ẹ́ yín púpọ̀. Àmì mi ní rí òdodo ọ̀rọ̀ ńlẹ̀ kí n má sọ. Bàbá ohun tẹ́ ẹ ṣe níbi prógámù tí Faruq Onikijipa wá yìí ó kù díẹ̀ káàtó. Faruq Onikijipa ti sọ kẹ́tẹ̀kẹ́tẹ́ lẹ́nu yìí ṣe bó wọn lọ sọ́dọ̀ ẹ̀mí àwọn onílọrin tí ó bọ̀ bá búrúbúrúbúrú ẹ̀yin ọba wẹ́ fẹ́ ẹ́ sáyé àpọ́nlé ẹ fẹ́ ẹ́ sáyé ọ̀wọ̀. Faruq Onikijipa kò ní dé pálá sí ẹ̀mí àwọn onílọrin kó má bàrú búrúbú kó má fọ́ oníbalẹ̀ fún ọba yẹn ọba ẹ̀mí ò sì ní dìde láéláé láti kí. Ẹ̀yin ọba wa ẹ kọ́ bí wọ́n ṣe ń ṣe àpọ́nlé Apere, not for anything ṣùgbọ́n fún ìdáàbòbò àṣà àti ìṣe ìran Yorùbá. Ipò ọba yìí ṣe nǹkan tí èèyàn fi ipò ọba yìí ṣe nǹkan wọ́lẹ̀ táwọn kan tí wọ́n kàn máa ṣe bó ṣe wù wọ́n sí. Dídìde tí bàbá wa Olubadan dìde láti kí Faruq, bàbá wò pé gẹ́gẹ́ bí irú èèyàn táwọn jẹ́ káwọn kan ṣàpọ́nlé humility tó ń bẹ lára bí humility yẹn náà ṣe ń bẹ lára bàbá wa kábíyèsí Ọ̀nìrìṣà Ọ̀jájá. Àmọ́ ṣe láwọn tẹ́yìn rò pé ẹ fẹ́ pọ́nlé yẹn tàbí pé humility ń bẹ lára wọn èsẹ́ ni àpọ́nlé. Kò sí humility lára wọn bó tí wù kó mọ́. Ṣe rí ara nǹkan tá à ń sọ pẹ̀lú àṣà Fúlàní àṣà alágbáwá tí wọ́n gbé wọ ilẹ̀ Yorùbá wá ò nìyẹn. Torí pé tí Islam bá ti lè wọlé sí ara àwọn èèyàn wa wọ́n fi pa àṣà àti ìṣe wa rẹ́, wọ́n fẹ́ dominate wa, wọ́n fẹ́ pa gbogbo nǹkan rẹ́. Faruq wa lanu sọ pé àfáà ni bàbá ọba ò ní jẹ́ yìí. Gbogbo èèyàn mọ́kàrẹ̀ òjìrè pátápátá ẹ̀yin náà ẹ̀wọ̀n tá à ń sọ pẹ̀lú pé àwọn pípì fẹ́ wá enslave àwọn èèyàn wa bí àwọn British ṣe wá tí wọ́n sọ Apere àwọn ọba tí wọ́n sọ di yẹ̀yẹ́ níwájú àwọn ìjọba tó jẹ́ pé chairman local government ní control ọba ìta àwọn British ṣe lọ́jọ́ kìíní àná tí wọ́n fi ridicule gbogbo àwọn ọba òun làwọn àfáà yẹn náà ń ṣe. Ìran Yorùbá wuyì káàkiri àgbáyé ẹ má jà tójú àṣà mọ́lẹ̀ ńṣe ni ẹja gbéga. Ọmọ Yorùbá ni mí, Odùduwà ni bàbá mi, wọn ò jẹ́ fọwọ́ òsì ju èlé bàbá tó bí mi lọ́wọ́. Ìràpadà ọmọ Yorùbá àtúbà wa kúrò kú. Ìbà Olódùmarè, ìbà gbogbo ajúnilọ, mo ṣèbà ọmọdé, mo ṣèbà gbogbo, mo kí gbogbo ọmọ káàrọ̀ òjìrè pátá nílé lóko lẹ́yìn òdì gbogbo bí tí ẹ tún ti láǹfààní láti ti máa gbọ́ mi lórí ètò ìtàpè ní ìràpadà ọmọ Yorùbá àtùpà wa gbọ́dọ̀ kó ṣàlàfíà nígbà gbogbo wa. Mo kí wa ní kíkí tó lọ́ládùn wípé ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè bọ̀ ṣíṣẹ́. Ọmọ ọba Adéọlá Adéyẹyè Kíjìpá ọ̀rọ̀
olóko tèmi ìmọ̀mọ́lẹ́mì lọ́mọ bíbí wọn nídùú ọ̀ṣun ọmọ àrùwò onígbò ẹja kíkì ọ̀kasà ní ilẹ̀ bí mi lọ́mọ bá lù fún aláyé mọ̀rẹ́ ọmọ onílẹ̀ kẹyìn ọmọ onílẹ̀ kẹṣẹ́gi èmi lọ́mọ aláṣọ mẹ́ta mọ̀fín ọ̀kan ṣe rómi ọ̀kan ṣe wọ̀ mí ẹ̀kẹta ló ń ṣe bó lè rómi bó lè wọ̀ mí sáà tiẹ̀ mójú mi dòde ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ọ̀rọ̀ tó bà mí lọ́kàn jẹ́ púpọ̀ ni torí pé ọ̀rọ̀ ọmọ ọba aládé wa kò fẹ́ yé wa mọ́ àmọ́ kí n tó sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹja jọ wo fídíò iná. láti bàbá wa Olúbàdàn. bàbá náà fẹ́ràn sí bàbá Olúbàdàn. bàbá wa Olúbàdàn. bàbá wa Olúbàdàn. bàbá Abdulrasheed Ládọjà. bàbá ọba Abdulrasheed Ládọjà. wọ́n ti níjọ́ Thursday ọlá pàbíyà mo ti ń bọ̀ ọjọ́ tó lọ ńgbà yé débẹ̀ Olúbàdàn ti wà ń bẹ̀ gọ́fúnà ti wà ń bẹ̀ agbótikún bí ṣe ń wọlé tó Olúbàdàn rí báyìí ó sì fòdìdè bàbá ní ibi ọjọ́ eré rẹ̀ dé àti nǹkan tó jẹ láyé kó tó jọba ọpẹ́ sí Ọlọ́run lé lára mi. wọ́n pẹ́ sí Ọlọ́run lé lára bàbá wa. wọ́n dìde fọ́lọ́run. wọ́n dìde fọ́lọ́run. mo bẹ̀rẹ̀ mo kí wọn. bàbá wa bẹ̀rẹ̀ wọn kí wọn. àṣàyé máa ń rí yàn. àṣàyé máa ń rí yàn. kọ́mẹ́ntì wa ń lọ ra yìí láti gbà náà pé bàbá Olúbàdàn olùbẹ̀rẹ̀ Ọlọ́run ní olùtìjú Ọlọ́run ọpọ́nà ọlọ́pàá àfàdé Ọlọ́run tí èkó láyé má jẹ́ ọyẹyẹ o. tí èkó láyé Ọlọ́run má jẹ́ wọ́n yẹyẹ. má sọ kalẹ̀ lérí ọlá. má sọ wọn kalẹ̀ lérí ọlá. Ọlọ́run má sọ kalẹ̀ lérí ọlá. Ọlọ́run má sọ wọn kalẹ̀ lérí ọlá. ọ rí i pé àfà ní bàbá ọba. wọ́n rí i pé àfà ní bàbá ọba. Ọlọ́run má sọ ká àwọn ọba kéèké kan bẹ tí mi èdè bí kan ẹ bá dé wọn ó jòkó tẹgbẹ. èmi máa wò wọn ni pé ìdí ó lè yí dìde yọ padà lè yí dìde. Faruq Onikijipa má ṣe o Faruq Onikijipa gọ̀ọ̀gan mi sọ́rí láti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà yẹn wọn ò ní làákàyè rárá ìgbéraga tí ń bẹ lára wọn ò jẹ́ wọn ó ní làákàyè àmọ́ kìí ṣẹ̀bi wọn àwọn ọba wa ló fà á bàbá wa kábíyèsí Olúbàdàn bàbá Ládọjà ẹ mọ̀ pa nífẹ̀ẹ́ yín púpọ̀ àmì èmi mi ní rí òdodo ọ̀rọ̀ ńlẹ̀ kí n má sọ bàbá ohun tẹ́ ẹ ṣe níbi prógámù tí Faruq Onikijipa wá yìí ó kù díẹ̀ káàtó fún adé orí lóòótọ́ wọ́n ní bíbí rẹ̀ ò ṣe fowó rà bàbá wa kábíyèsí Ládọjà àpọ́nlé tí ń bẹ lára bàbá òun ni bàbá wọ́n ń lò ìgbà míì wọ́n ti gbàgbọ́ pé orí àpèrè ọba làwọn wà páwọn ti dọba humility tí ń bẹ lára bàbá òun ni wọ́n fi hàn ẹ̀yin ọba wa ẹ kọ́ bí wọ́n ṣe ń ṣe àpọ́nlé àpèrè not for anything ṣùgbọ́n fún ìdáàbòbò àṣà àti ìṣe ìran Yorùbá ipò ọba yìí ṣe nǹkan tí èèyàn fi ń ipò ọba yìí ṣe nǹkan wọ́lẹ̀ táwọn kan tí wọ́n kàn máa ṣe bó ṣe wù wọ́n sí níjọ́ kìíní àná tí Aláàfin Ọ̀yọ́ kábíyèsí bàbá wa Ẹlẹ́wọ̀ Ẹ̀tù tí wọ́n rí àwọn ọba fín tí wọ́n ń ṣe ìṣe ìgbéraga sí gbogbo àwọn ọba tí wọ́n bá gbogbo àwọn ọba jà á sọ̀rọ̀ torí wípé àfẹ́rù ẹ̀ lágbo lọ́balọ́ba àfẹ́rù ẹ̀ lórí àpèrè wa bẹ́ẹ̀ náà ní tá bá rí nǹkan tó tún rọ̀ǹgì náà lára àwọn ọba tó kù bàbá wa Olúbàdàn ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ bá wa ṣe àpọ́nlé tó tọ́ tó yẹ fún àpèrè Olúbàdàn fún ọmọ Yorùbá dídìde tí bàbá wa Olúbàdàn dìde láti kí Faruq bàbá wò pé gẹ́gẹ́ bí irú èèyàn táwọn jẹ́ káwọn kan ṣàpọ́nlé humility tó ń bẹ lára bí humility yẹn náà ṣe ń bẹ lára bàbá wa kábíyèsí Ọ̀nìrìṣà Ọ̀jájá àmọ́ ṣe láwọn tẹ́yìn rò pé ẹ fẹ́ pọ́nlé yẹn tẹ́rù pé humility ń bẹ lára wọn wọ́n ẹsẹ̀ ni àpọ́nlé kò sí humility lára wọn bó tí wù kó mọ́ ẹ̀yin bàbá wa kábíyèsí
ṣé gbogbo àwọn àfáàyàn àwọn tẹ̀lé pẹ́pẹ́ pọ́nlé yẹn kò sí àpọ́nlé lára àwọn bó tí wù kó mọ irú Faruq Onikijipa wá sọ kẹ́tẹ̀kẹ́tẹ́ tí ń sọ lẹ́nu yìí tí ẹ bá ṣe àwọn bàbá tí wọ́n fún irú ọlọ́rọ̀ sọ Faruq Onikijipa wá mú máìkì ẹ̀yà bàbá Olubadan bó ń ṣe ojú agbó lẹ́ẹ̀kan náà ni bàbá dìde fún ta ni ó wà yìí àwọn ọba kan wọ́n tí wọ́n ti débì kan wọ́n wà jókòó táwọn ará dé wọn ò ní lè dìde ní tí ó gbé wọn dìde ó gbé wọn dìde ò ní gbádùn is there country for me who are you eléri ibú yìí sẹ́bà àwọn gbogbo wọn àwọn eléri ibú gbogbo ni wọ́n dé wọ́n lọ sí ààfin kí náà ti pè wọn gbogbo àwọn èèyàn rẹ̀wọ̀n àwọn àfáàrán dẹ̀rẹ̀dẹ̀ yìí Faruq Onikijipa tí sọ kẹ́tẹ̀kẹ́tẹ́ lẹ́nu yìí ṣe bó ń lọ sọ́dọ̀ ẹ̀mí àwọn nílọrin tí ó bọ̀ bá búrúbúrúbúrú ẹ̀yin ọmọ ẹ fi ayé sáyé àpọ́nlé ẹ fi ayé sáyé ọ̀wọ̀ Faruq Onikijipa kò ní dé pálásì ẹ̀mí àwọn nílọrin kó má bàrú búrúbú kó má forí balẹ̀ fún ọba yẹn ọba ẹ̀mí ò sì ní dìde láíláí láti kí who the hell are these people ẹ̀yin ọba wa ìsàkọ́lé fún Apere wa náà ṣe rí ara nǹkan tá à ń sọ pẹ̀lú àṣà Fúlàní àṣà alágbáwá tí wọ́n gbé wọ ilẹ̀ Yorùbá wá ò nìyẹn torí pé tí Islam bá ti lè wọlé sí ara àwọn èèyàn wa wọ́n ti pa àṣà àti ìṣe wa rẹ́ wọ́n fẹ́ dominate wa wọ́n fẹ́ pa gbogbo nǹkan rẹ́ Faruq wa lanu sọ pé àfáà ni bàbá ọba ò ní jẹ́yè Faruq wa lanu Faruq Onikijipa la ẹnu ẹ̀ ó lẹ́nu lágbára orí ẹ̀ sọ pé àfáà ni bàbá ọba ó ga o who the hell are you bàbá Olubadan mo bẹ̀ yín gbogbo àwọn àfáà yìí kò sẹ́ni àpọ́nlé they are nobody wọ́n kò sí ìjẹ́ tí jẹ́ ẹni Ọlọ́run kan bí kan we are all the human created by God himself Olódùmarè ló dá gbogbo wa ó dẹ̀ fún gbogbo wa ní capability kálukú àwọn tẹ́ ń wò ní pé kíníkan yìí they are just here to brainwash they are just here to brainwash our people láti bà nǹkan jẹ́ gbogbo èèyàn mọ́kàrẹ̀ òjìrè pátápátá ẹ̀yin náà ẹ̀wọ̀n tá à ń sọ pẹ̀lú pé àwọn pípì fẹ́ wá enslave àwọn èèyàn wa bí àwọn British ṣe wá tí wọ́n sọ Apere àwọn ọba tí wọ́n sọ di yẹ̀yẹ́ níwájú àwọn ìjọba tó jẹ́ pé chairman local government ní control ọba ìta British ṣe lọ́jọ́ kìíní àná tí wọ́n fi rí dínkù gbogbo àwọn ọba òun làwọn àfáà yẹn náà ń ṣe àwọn àfáà yẹn tí wọ́n fi rí Apere àwọn ọba tí wọ́n fi lè respect àwọn Apere yẹn nìyẹn òun làwọn èèyàn fi lanu mọ́ sọ kẹ́tẹ̀kẹ́tẹ́ sí Ọ̀nífẹ̀ wọ́n fi lanu mọ́ sọ kẹ́tẹ̀kẹ́tẹ́ sí Olúbàdàn àwọn ọba tí ó bá ti ṣe Islam àwọn mùsùlùmí àwọn àfáà yẹn ò rí gáàdì ẹ̀ irú Olúwo yẹn ní ìsìn wọ́n mọ̀ pọ̀lé sẹ́ẹ̀mọ̀dí ó ti pẹ̀rẹ̀ ní emir wọ́n rí nírí emir ṣùgbọ́n ọba tó bá ti dúró pé àṣà àti ṣe ló ń gbé dání pé ọmọ Yorùbá lóòrùn ọba Yorùbá tí ò bá wọn mọ́ sí ẹ̀rẹ̀dẹ̀ yẹn àwọn àfáà yẹn ò lè respect ẹ̀ dáwọ̀ ẹ̀ fáwọn respect àwọn wèrè kan Faruq Onikijipa ó kọjá yẹ púpọ̀ sí Apere àwọn ọba wa kẹsí sọ nìkan gbogbo àwọn àfáà yẹn ni ìmáàmù Ọ̀fà àǹkọ gbogbo wọn ẹ̀rí Apere àwọn ọba wa fín who the hell are you people àwọn aláìnírònú yìí láwọn ẹrú lárúbáwá ẹrú Saudi àwọn ọmọ Mali àwọn ọmọ ìrankíran wọ́n dé àfihàn ẹ̀mí Ìlọrin àti Mọ́mọ̀fà ní àti Onikijipa ní àti gbáyà gbogbo aṣọ wọ́n dé pálàsì ẹ̀mí wọ́n lọ mọ forí balẹ̀ láàfin ẹ̀mí wọ́n mọ̀ ra búrúbúrúbúrú ẹsẹ̀ iṣẹ́ wúfẹ́ ní ẹsẹ̀ iṣẹ́ wúfẹ́ bá lẹ́rí wọ́n mọ̀ bàrú búrúbúrú níwájú ẹ̀mí Ìlọrin
wọ́n wà dé ilẹ̀ àwọn baba ńlá ti tiwa wọ́n wà fẹ́ mọ́ náwó sí àwọn ọba tiwa orí ìburú ni wọ́n fẹ́ mọ́ náwó sí àwọn ọba tiwa nígbà táwọn ọba náà fira wọn sáyé ọ̀wọ̀ bí ọba rí bẹ́ẹ̀ ni wèrè king mitchell bí kílẹ̀ ìpọkọ rẹ̀ alánú gbàgbà mọ́ sọ̀rọ̀ sí kábíyèsí onírìṣà àmọ́ sọ wípé I don't know that you are big like this Ọọ̀ni-Ifẹ̀. What an insult. I don't know you are big like this, so child. Ọọ̀ni-Ifẹ̀. Hey, I'm sorry, sir. I don't know you are so big. Odidi Ọọ̀ni-Ifẹ̀. Onírìṣà. Àwọn wèrè àfáà yìí náà, àwọn náà wá sí kọ́tẹ̀kọ́tẹ̀, wọ́n rò fáwọn ti jẹ́ nǹkan. Wọ́n rò fáwọn jámọ̀ kankan. Torí Kùránì orí burúkú ìwé ìtàn tí wọ́n gbé kiri tán káàkiri wọ́n á ríra wọn pé àwọn ti jẹ́ nǹkan wọ́n wá ríra wọn pé àwọn ti jẹ́ nǹkan ẹ̀wà rò pẹ̀lú mọ́ tẹ́lẹ̀ garagara ó díjọ́ tí àwọn ọmọ Yorùbá bẹ̀rẹ̀ sí ní náà yìí ẹ̀yin àfáà yìí tá a bá bẹ̀rẹ̀ sí ní náà yìí tẹ́ẹ̀sẹ̀ kẹ́tẹ̀kẹ́tẹ́ tí wọ́n dí pẹ̀lú yín kára yín tó balẹ̀ báwọn bá wa wọ́n bá kọ̀ tí wọ́n bá láwọn ò ní ṣe àpọ́nlé Àpèrè yẹn àwọn àtàjọ́ ọmọ ọkọ Yorùbá wá fúnra ó dìde láti ṣe àpọ́nlé nǹkan wa àwọn ò ní jẹ́ kí heritage wa ó bàjẹ́ à ní jẹ́ kí àwọn ọba kan kí wọ́n fojú heritage wa kí wọ́n sọ di yẹ̀yẹ́ ànígbà ànígbà. This is an insult to the heritage of Yorubas. Kí ni Faruq mọ́ sọ ọ̀rọ̀ rúrùn tó sọ lẹ́nu àfàmà ṣé ọba ló kọ́kọ́ bẹ ní káàfà tó mọ̀ bẹ àbáfà ní bẹ kọba tó mọ̀ bẹ ìgbà wo ní Islam wọlé Yorùbá wá ní tó fi ẹkọ́ rí wọ́n pé ẹ lọ́wọ́ gbogbo àwọn afáàlẹ̀ Yorùbá tó pé àwọn afáàlẹ̀ Yorùbá tó bá ṣe wáàsí àbí wọ́n bá sọ̀rọ̀ wọ́n máa sọ wáàsí wọ́n máa sọ̀rọ̀ bí ará Ìlọrin ni bí àwọn north ẹ lè rí káfà kan lẹ́ Yorùbá ó ṣe wáàsí kó wá máa fi èdè Ọ̀yọ́ kó fi máa ṣe wáàsí kó máa fi tóun Ifẹ̀ kó fi máa ṣe wáàsí kó máa fi tóun Ẹ̀gbá kó fi ṣe wáàsí tóun Ìlọrin tóun Fúlàní òun náà ni ó fi ṣe wáàsí ṣé wọ́n wá kó àwọn èèyàn lẹ́rù àmì òkú àwọn èèyàn lẹ́rù wọ́n dá àwọn èèyàn ọlọ́pọlọ lọ́rù àmì òdà àwọn èèyàn ọlọ́pọlọ rú ẹjá ronú náà à ń síwá à ń gbìyànjú àti síwá lójú à ń gbìyànjú àti sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà làwọn ọba wa tún rí dínkù wá sí ojú tì mí pẹ̀lú tó Olúbàdàn ṣe bàbá kábíyèsí ẹni ọ̀wọ̀ ní ẹni àpọ́nlé ni a sì máa fún yín lápọ́nlé dọ̀la ni ẹ̀sùnwẹ́ ẹ dákun ẹ bá wa pọ́n Àpèrè yẹn tẹ́ wà yẹn bá wa pọ́nlé Faruq Onikijipa is a nobody Imam Ọ̀fà is a nobody gbogbo àwọn afá yẹn they are nobody to the Yoruba race they are nobody to the Yoruba race àmọ́kẹ́ iṣẹ́ ìdí gbogbo wọn ṣe bíbẹ̀ náà ni Gandhi ọmọ Ògbómọ̀ṣọ́ lọ́nà lọ kúnlẹ̀ fún pásítọ̀ nígbà tó jọba tí wọ́n ṣe adésẹ́yìn lórí bàbá religion tí ó ti bà nǹkan jẹ́ mọ́ wa lára gan jìnà nílẹ̀ Yorùbá àfi ká ronú ó ti bà religion tí ó ti dà nǹkan rú gidi religion ti dà nǹkan rú gidi ó ti bà nǹkan jẹ́ gan ó ti bà nǹkan jẹ́ gan àfikọ́ lọ́wọ́ ṣàánú àká tètè ronú táwọn tábà ṣe ẹ̀yin ọba wa ẹ ṣe àpọ́nlé fún Àpèrè tẹ́ jókòólé ẹ má sọ̀rọ̀ ayín dẹrú àfá ẹ má sọ̀rọ̀ ayín dẹrú Fúlàní ìjọ kìíní àná bọ́bà ti mi ẹdẹ́ bó ṣe lọ sí ààfin Emir Ìlọrin ni Emir Ìlọrin yẹn tó lọ ń bà burú níwájú Emir Ìlọrin bẹ́ẹ̀ náà Aláàfin Ọ̀yọ́ gbéra ọlọ́sáàfin Emir Ìlọrin ọlọ́sẹ́ báyìí kò sí lè kí àwọn ọba ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ kí ló ń ṣe gbogbo yìí ládéládé wà náà kí ló ń gbogbo yìí ládéládé wà tẹ́ ń ṣe wá báyìí
kí ló dé tẹ́ fẹ́ mọ́ gbomijé lójú àwọn ọmọ ọkọ Yorùbá, kí ló dé tẹ́ fẹ́ mọ́ gbomijé lójú àwọn ọmọ yín, kí ló dé tẹ́ fẹ́ balẹ̀ jẹ́ fún àwọn ọmọ yín kẹ́ tó lọ. Torí pé in tó ń ṣẹlẹ̀ lónìí, àwọn ọmọ wa tó ń bọ̀ lọ́la ó béèrè tán. Etí ẹ̀sìn tí àwọn bàbá àwọn Faruq Onikijipa, ìmáàmù of àǹkó, gbogbo àwọn tẹ́tẹ́ àwọn ní ìmáàmù ilẹ̀ Yorùbá, tẹ́tẹ́ àwọn láàfà, ètè tí àwọn bàbá wọn gbìn kalẹ̀ lánàá pẹ̀lú ẹ̀sìn, ètè yẹn olóògbìn ló wù kalẹ̀ lára àwọn ọmọ lónìí. Ẹ̀yin ọba wa lẹ́ Yorùbá, ojú tí tẹ́ fún wa yìí, àwọn ọmọ wa lọ́lọ́ béèrè. Ṣé ẹ fẹ́ kí àwọn ọmọ wa tó ń bọ̀ lọ́la káwọn náà tó wọ́n bá burúburú níwájú àwọn àfáà wèrè kan ni? À ń pariwo báyìí, ẹlẹ́nu wá ń rùn. Ẹ jẹ́ rántí ìtí ń béèrè ó béèrè ó. Gbogbo ẹ̀yin ọba wa pátápátá, ìtí ń béèrè yóò béèrè. Bó bá ṣe wù í, ẹ máa ṣe, ẹ máa lọ chọ́ọ̀chì, ẹ lọ máa pariwo pé Jésù lolùgbàlà, Ògún ò jẹ́ nǹkan kan, Ṣàngó ò jẹ́ nǹkan kan, Olódùmarè ò jẹ́ nǹkan kan. Ẹ lọ ṣọ́ọ̀ṣì kẹ́ lọ máa pariwo pé lórúkọ Jésù Jèhófà olùgbàlà. Ẹ máa lọ mọ́sálásí kẹ́ lọ máa foríbalẹ̀ fún Muhammad, ẹ lọ máa foríbalẹ̀ fáwọn àfáà. Ìtí ó bí yóò bí yín títí ìgbà mi tẹ́ láǹfààní àti pàdé mi lórí ètò tá a pè ní Àpàdé Ọmọ Yorùbá. Ọmọọba Adéládé Èkìtìpá ọ̀rọ̀ ló kọ tèmi, èmi ò ní kú, ẹ̀yin náà ò ní kú, ó dìgbà kan náà. Ìràpadà Ọmọ Yorùbá, àtúbà wa kò kú.